Hey, morning to you, my lovely fans all over the world. Still remember Babalawo International. My good thanks. I really want to appreciate you. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ ìyá mi nítorí ọ̀rọ̀ birthday and everything. So ẹ kú fẹ́ Olúwalémàrè Agbénga á wà pẹ̀lú yín. Lónìí ẹ jẹ́ kí ìjọba ti ń lé owó ẹ jẹ́ ká máa lé ẹ̀mí. Ìbá ti ń lé owó ẹ jẹ́ ká máa lé ẹ̀mí. Olúwalémàrè aṣọ ẹ̀mí gbogbo wa. Ẹ jẹ́ ká lọ dán ìbọ̀ bẹ́ẹ̀ kẹ́ tó sọ pé ẹ máa listen sí kíní yìí. Please always share my video. Share my video. Go and follow Babalawo International TV. Go and follow Babalawo International TV. And I'm going to post some card ma ha ní ọjọ́ bá di weekend by ní ọ̀lẹ́ Saturday ma ha so bàtí ma ha kíní yìí a bọ́ sí ó lè bọ́ sí around around 9 o'clock lálẹ́ 9 o'clock lálẹ́. So please ní kì í ṣe orí bí yìí o kì í ṣe orí Babalawo International TV onímọ̀tí so onímọ̀tí so ẹni tó ẹ share dáadáa ẹ share for me to láti fi assist àwọn èèyàn náà ni that's the reason mo fi sọ bẹ́ẹ̀. Go and join Babalawo International TV tó bá ti join ẹ go and join Babalawo International TV so wàá lè jẹ àǹfààní káàdì yẹn ṣẹgbọ́ àdúrà gbọ́gbọ́ ọ̀nà aláfi gbogbo wa. Ẹ wo iṣẹ́ ìṣọ́ra ni iṣẹ́ tí máa kọ́ wa lé ní iṣẹ́ ìṣọ́ra ni ó kéré lójú bọ̀tọ̀ Olúwalémàrè tí Olúwalémàrè gbà fún ó máa ń da àwọn bàbá wa ní àtijọ́ tó bá fẹ́ rìn nígbà ẹ̀ fẹ́ rìn àjò fẹ́ lọ sẹ́ni wẹ̀ fẹ́ ṣe bí fẹ́ ṣe tú ìṣọ́ra ni máa ń lò ìṣọ́ra nǹkan tó bá ti ń lo ìṣọ́ra wọn ò ní ṣìnà wọn ò ní ikú jẹ́ tí wọn a máa lọ ayé ní kidnap wọn ò ní ogun alágbèdá ò lè ní disturb wọn ò lè ní kí nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí wọn ara máa tap wọn pàpàpà ó lè jẹ́ apá ó lè jẹ́ ẹsẹ̀ ó lè jẹ́ orí ìkọ́ máa tap wọn àbí kó yẹ pé etí wọn máa hú apọ̀ etí wọn yẹn máa hú àmọ́ ìkọ́ fẹ́ ṣẹlẹ̀ nìyẹn so bá la máa ṣiṣẹ́ yìí ẹ ká lọ wá èso wéwéré jíjẹ tó pè ní ojú ológbò ká wá èso wéwéré jíjẹ yẹn àwa méje la máa wá méje àtàrí méje ẹ máa wá out of that méje 7 yẹn wàá mú 7 yẹn wàá mú 4 àkóso lọ wàá lọ pẹ̀lú àtàrí mẹ́rin ojú ológbò mẹ́rin àtàrí mẹ́rin akù mẹ́ta akù ojú ológbò mẹ́ta sílẹ̀ àtàrí mẹ́ta ojú ológbò mẹ́rin yẹn wàá lọ lọ́tọ̀ ojú ológbò àtàrí mẹ́rin yẹn ẹ lọ wọn lọ́tọ̀ mẹ́rin ẹ lọ wọn lọ́tọ̀ mẹ́ta ẹ lọ wọn lọ́tọ̀ tó bá ti wá lọ lọ́tọ̀ ní apá ọ̀tún ẹ àyà apá ọ̀tún ẹ wá sí ẹgbẹ́rẹ́ mẹ́rin síbẹ̀ pàpàpàpà wá fi èyí tó lọ mẹ́rin yẹn wá fi yí ata ó dì máa ó heavy lára o ata ó ṣẹ́ fún ìbọn náà sef so àfipá wá sí gbẹ́rẹ́ mẹ́ta sí àyà òsì pàpàpàpà mẹ́ta èyí tó lọ sí mẹ́ta yẹn wá fipá ẹ̀yìn ọ̀tún ẹ mọ̀ pé àyà ọ̀tún lọ sí mẹ́rin sí lísì lo àyà tó lọ sí mẹ́rin sí ẹ̀yìn ọ̀tún wá sí mẹ́ta sí àyà òsì wá sí mẹ́ta sí àyà mẹ́ta láyà mẹ́rin lẹ́yìn tí èyí tó fi ó mọ̀ pé mẹ́rin ló fi yí tàyà ọ̀tún mẹ́rin ló máa fi yí tàyà òsì mẹ́ta tó lọ yẹn ó ló máa fi yí tàyà tí àyà mẹ́ta yẹn ló máa fi yí tàyà òsì ó wá lọ fi mẹ́ta yẹn náà àtọ́fi yí tẹ̀yìn òsì yẹn ìgbà pé mẹ́ta lọ sẹ́yìn ẹ̀yìn ọ̀tún so mẹ́ta náà ní ẹ̀yìn ìdí so mẹ́ta ibi tó bá ti sí mẹ́ta sí ibẹ̀ ló máa fi wéèrè jíjẹ mẹ́ta yẹn àti ata mẹ́ta yẹn ibẹ̀ ló máa lọ fi sí ọmọ ìyá mi sí mo ṣe sọ pé kó ṣe so iṣẹ́ yìí kò sí oògùn tó lè bàjẹ́ kò sí kan tó lè bàjẹ́ ìkọ́ tó máa wà lára ẹ̀ títí ayé lọ ni kò sí lágbára tó torí kí ni rí sí mo fi mú iṣẹ́ yìí sílẹ̀ torí ó máa rìnrìn àjò ní táìmù ọdún yìí olùmọ̀pọ̀ tí ọ̀rọ̀ kidnappings ajíyàngbé olè kíní kan kí o bá lè máa ní ìfura fẹ́ wo mọ́tò fẹ́ ṣe kòkó fẹ́ ṣe tí ó fẹ́ ṣe bí wọ́n máa lè máa ní ìfura láì rí wà mo fi múlẹ̀
lágbára olúwa ní mọ̀lúbà tó lóma tó nàìjà lọ́nà àbùkún wa o àràrọ̀ yìí ara tù yín o kíkọ́ nínú ìkọ̀ ìpadà babaláwo international ẹjọ́ mọ̀ yá mi nọ́mbà mi rí o 081-222-14891 081-222-14891. God bless you. Have a lovely weekend ahead. Thank you. Bye.